choice now. Wọ́n ní fẹ́ kó pẹ́. Okay. Lẹ́yìn wa ṣé owó yẹn pèsè ní báàgì ẹ̀? Sure. Okay. Mi ní fẹ́ kó dé báyìí gbà yín máa sọ pé nǹkan kan ò tún pé tó tún máa kọ́ mi pé wọ́n máa tún lówó yẹn òkè kò ní pè mí o. Ó pé àbí ẹni tó bá dé bẹ̀rẹ̀ jẹ́ kí n ti ilẹ̀kùn mi lẹ́ẹ̀kan tí bàbá lè sìn ẹ́ dé junction. Okay, má pẹ́ o. All right, yeah. Remember, ọmọ yẹn ti ń kó lọ́dọ̀ mi sí mo lè ti confirm owó yẹn wà ní bag. Ó dáa ìyẹn ọjọ́. Yà junction ọ̀dọ̀ wa yẹn gbogbo náà ló ti fẹ́ gbé báyìí. Mágò àgbà yìí mo kàn máa fọ̀rọ̀ dá dúró náà ni aṣọ ìpàdé mi. Ọ̀rọ̀. Orí ìsìn sílẹ̀ fún wọn mi dúpẹ́. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ rẹ́bù ọba ẹ ti sè èyí ẹ̀ bá kó síbí kẹlẹ jẹ sùn lọ. wá tẹ́lẹ̀ o lè straight I swear ọmọ òwe ló bá ti gbé ẹja tó ẹja bá ti wọnú ọmọ wa sókè bẹ́ẹ̀ ń gbòòrò. ọ̀kadà kan lè mú yàrá. mo ní kí wọ́n létí ọ̀rọ̀ aṣọ tiwa ni ń tẹ̀ sọ pé ẹbẹ́ fún mi. ìjọ mo fún ẹ sálárì. Kò pẹ́. mo má jọ mi lẹ́nu màá rí ẹ létà. ìdá máa mi. Wọ́n fún mi ò parí kíní náà. Bẹ́ẹ̀ ni mà bí mo ṣe lọ lánàá ni wọ́n múná lọ tí mo dẹ̀ ní kó bá mi tan jẹ́ mi mọ ibi tó gbà lọ. Kí ló ń sọ lẹ́nu yìí? Ọmọ náà lọ lánàá ṣe bá àárọ̀ ètò ìdẹ̀dẹ̀ wà á dẹ̀ complete ẹ̀ kó tó ní pé máa submit ẹ̀ fún mi. Bí mo ṣe ń dé náà nísìn tí mo ní pé kí n máa ṣe lọ́nà ní pé kí n sáré yọjú sí yín. Ṣé ìyí tó yẹ kọ́ pẹ̀lú ẹ fi kó jọ ṣé òun ló fi gùn ni? Tí o fi lọ́pọlọ kọ̀ọ̀kan lórí at least òun ṣe ládàá ni ó dẹ̀ ti délé ni ẹ̀ wá dẹ̀ complete ẹ̀ kó tó mú wá fún mi. Báwo ló ṣe fẹ́ kí n ṣe go through ẹ̀? Beg yourself, jẹ́ ti wà á títàn kó lọ parí ẹ̀, idiot. Wọ́n wá ṣá máa ṣe bíi kíní láti rí iṣẹ́ tó wá dìbò ìkalẹ̀ sí ọ̀nà ní bíbá inú. Kí ni nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀? Àbó tí ń ṣẹlẹ̀ ni.
Mo rí pé o sí lórí seat ni wọ́n á fi ń pè ní toilet ló máa wà. Yes, ilé toilet mi wà, ṣé kò sí? Àtọ́ kò sí nǹkan kan mo kàn ní kí n wá wù ẹ́ ní kí n jẹ́ kí ẹ pé kú iṣẹ́ o. Oh, come on, stop that. I missed you. I know, but in office la wà ẹ́. Èwo la lè ṣe kíní bíbá ṣé jẹ́ tuntun ní ṣàṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. Àṣẹ̀ṣẹ̀ máa ṣe, but this is an office hour, so a lè máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn sẹ́. Okay. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Why are you blocking me? Kí ló fẹ́ ṣé kò sí? I want to make use of your toilet. O lè lo toilet mi. You must have a good reason láti sọ fún mi pé mi ò lè lo toilet. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń lo toilet ẹ̀ ni? O ṣẹ̀ṣẹ̀ máa lò ó, but now o ò lè lo toilet. It's not for general. Yeah. You're actually locking the door. Yeah, because my toilet is not for general. Yeah, really. Sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o. Kó máa pè fẹ́mi tí ń ṣẹ̀ṣẹ̀ kú ṣe pẹ̀lú mi ráyọ̀ o. Dínkù rí. Mo kàn ní pé kí n wá wẹ̀ ní ìmọ̀ pọ̀ bísí. I'll come back later. I'm not father now. Come. She will have a sharing. Yes. Don't tell me that you're not missing me. Ah. Come here, baby. Come, baby girl. This is so much. So, sir. Oh, come back here. Got a moment, go. Hold me, sir. Okay, it's a scratcher. Change the corner, sir. They keep changing. Yes, sir. All right, then. Lele. Gbogbo ọkùnrin rẹ̀. Kí ló ń ṣe fún ìfẹ́ lọ́wọ́ rẹ̀? Ṣé torí pé òun yan kó lọ bẹ̀rẹ̀ nǹkan wá ló ṣe fún ní 500 naira? Àìtọ́mọ ránṣẹ́ nìyẹn. Now give me a good reason tó ṣe deserve owó tó fún yẹn. Sọ fún mi. Me, the reason to my chef. One way magician, and that's just the way they actually encourage it. You know, magician, Koniroju, and above all, Murayo is a very nice girl. She's so nice. Murayo, nice. Sure. Okay. Adìyẹ tó ṣú tí ó tọ̀. Ààrẹ ìlú wa. So how familiar that is country? Ilé ẹ̀ka àbáwò. Abẹ́yẹ̀. Ìwé ló pé àbá. Bọ́lá jẹ́ ìwé ẹ̀rọ bí yé yan àbá. Báwo ló ṣe yìn lẹ́fẹ̀? Ọ̀wọ́ alábà tí wàá yọ̀ sùn ọ̀gbìn náà. Ṣé nọ́mà ẹ̀ náà ni? Àgbà ìyá àdàbọ̀dà ni. Bàbá ṣe. Gbàtí ẹ̀. Ló túmọ̀ sí wọn. Ló túmọ̀ sí ló fẹ́
fẹ́mi ní retí mi ó fẹ́ lè lónìí. ẹ bẹ̀rẹ̀ ni ẹ ká máa yan ọbọ̀ abẹ́tẹ̀ iná rẹ̀ wá ṣé bó ṣe wù mí bó ṣe wù mí bó ṣe wù mí. mo ń bọ̀ bàbá wọn bọ̀ ẹgbà tí ó dùn ẹ wí ẹbílẹ̀ náà tẹ̀bí ìtẹ̀ ilẹ̀. ìrẹ̀lẹ̀ tó ní ṣe pẹ́ ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ ó láìpẹ́ rí bàbá ó yà àwọn gbọ́lẹ̀ lọ́wọ́ ẹ pé mi kẹjọ́ tó yẹ gbọ́ ni. èmi ni bàbá èmi ni. ọgbẹ́ yìí òṣìwèrè ẹ bá mi yé àgbóṣigbó síbẹ̀ eléyìí ń ṣe táyé ní òjò ń bò ní owó àbáyọ padà báwọn lórí burúkú yẹn. mo ń bọ̀ ẹjọ́ wà á wèrè mẹ́rin àwọn lórí burúkú táyé wọ́n ti bàjẹ́. ẹ̀yìn ṣe ni ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn gan ẹ jọ̀ọ́ ṣáà tá a wá ìgan ojú ṣe máa parí àbíkò tẹ̀ ní parí mọ́ láéláé. gbèrè ó ṣẹlẹ̀ láti. ayé wọn kọ́ ọ̀ ní parẹ́ bẹ́ẹ̀ ti wá yìí ayé lè parẹ́ mọ́ máa yé lára ilé ká yé parẹ́ yéé rí màmá gbàgbé o olùbíní bí wọ́n ti lè gbẹ yéé ayé lè parẹ́ tọ́jú ọba yẹn máa parẹ́ àmàlíkà ní ètì ni àwọn ayé máa kú báyìí máa yájú jì sí ojú yéé ayé. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ kò jẹ́ bí ebi ìtajà pọ̀ dẹ̀. pẹ̀lú kò lè possible ayé máa parẹ́ bàjẹ́ àṣìṣe táyé máa parẹ́ nìkan parẹ́ but ayé máa parẹ́ for sure bible ò stamp ẹ̀ bible ti fẹsẹ̀ múlẹ̀ ọgbọ́n kan ló sọ ni olùwà ti fi lélẹ̀ fún ọmọ ènìyàn gbogbo ẹ̀yìn ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo that is what that's èmi nìyí I swear to God àti ayé bá ṣe kí n tó kú I will chew it like mad. ẹ̀yin guys ayé pẹ̀lú mi. jẹ́ kí n buttress nǹkan tí lè yí sọ jẹ́ kí lè tó gbogbo nǹkan. kan táwọn ṣe bí ayé yìí fúngbà díẹ̀ and again ìgbà bíntín báyìí làwa lóun lé ayé yìí ẹ jẹ́ kí n buttress ẹ̀ further ọlọ́run ò ní fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ìwọ you àti ìwọ náà and this dude right here pẹ̀lú ìdùnnú kankan fúnra ni ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ mi ò kí ń ṣe ẹlẹ́ṣẹ̀ o yes àti pé ibo ló ti gbọ́ pọ́n lọ́run sọ pé òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pín wàdà ókè ṣe fẹ́ gbọ́ tuntun ẹlẹ́ṣẹ̀ ni mi ti ṣe wáyé yes torí pé mo sì máa gba ẹ̀san mo máa gba ẹ̀san ikú ẹni tó pa bàbá mi lọ́wọ́ ẹni tó pa to God. ta ló pa bàbá rẹ̀ ta ló ń pò mọ́ ẹ̀wọ̀n iṣẹ́ tí máa pa rẹ̀ máa pa ikú tó wà nílẹ̀ rẹ̀. adalẹ. Government tó pa bàbá mi my late father was a politician before his death. He was appointed as the Minister of Information and Technology January 4th of this year. He was killed by unknown gunmen lórí ẹ̀ṣẹ̀ tí ó mọ̀dí. Kẹ́dẹ̀ máa wo bàbá mi báwọn kówó jẹ. Ó pa bàbá mi. Wọ́n torí pé bàbá mi ò bá wọn ṣòwò ìlú kó bá wọn kó jẹ bí wọ́n ṣe fẹ́ torí ẹ̀ náà ṣe pa bàbá mi. Bọ̀ má gba ẹ̀san. I will become a terrorist láti lè terrorize government to God who made me. Now listen to yourself. You want to become a terrorist to your father's land. Oh my God. O fẹ́ wage war against your father's country. Now listen, let me tell you one thing. Kí ni ọ̀rọ̀ lọ́dún sọ? Ó ní ẹ má ṣe tako àwọn aláṣẹ yín. Kí àwọn aláṣẹ fúnra wọn kí wọ́n má ṣì ìjọba lò àmì kí wọ́n má ṣì agbára lò lórí àwọn tí wọ́n ṣèjọba lé lórí. ọ̀rọ̀ tó ń sọ yẹn ò kàn mí ìrólẹ́tì tí mo mọ̀ ni pé tí wọ́n bá ti provide ètò bàbá mi sí wàhálà. aláwọ̀ tíráyì ó bá ọmọ ọ̀fẹ́ wọn jù. ó bá ní bójú ẹ̀sìn ọba àti aláwọ̀ ìṣòro bàbá ìṣòro yìí ṣe
He was appointed the Minister of Information. Joshua, Elizabeth, iye kan lábàáwọn òjò mẹ́ta wa iná lọ. Ṣé ìwà ni tí ẹ̀gbọ́n yín wù káàkiri tó ń fojoojúmọ́ mu igbó tó máa mọ tí yóò bí kan kó tí ẹ̀ wù àbí ọmọ onígbàgbọ́ rárá? Mọ́mí, ẹ̀yin náà ti mọ̀mọ́ tó ń ṣe wọ́n. Àdúrà láàmú ìgbà fún wọn. Kọ́lọ́run jẹ́ kó ń yí padà. Ṣé mi ò gbàdúrà tó ni? Àbí a máa sọ wípé ojúṣe mi nílé Ọlọ́run ò tó? Àbí a máa sọ wípé ẹ̀sìn mi ò tó? Ní ó fi wò wípé inú ilé ló yẹ kó dà sí mi lágbàdá. Ẹni náà tàdé nítorí ẹ̀ ń gbàwẹ̀ tá à ń gbàdúrà rẹ̀ kò tiẹ̀ mọ́ rárá ṣe mo wù ú jọ̀sán. Kàkà kó wá sùn lára ẹ̀ báyìí ìṣe ló ń fi pẹ̀lú pì. Ààrẹ ó wù ilé wa fi pọ̀ níbi Ọlọ́run. Sọ ìfẹ́ àwọn ọ̀rẹ́ kíkọ́ ẹ̀ kó dúró kíkì kó lẹ̀ dúró kó lè kó hàn sókè kẹwàá láti lóye kẹ́ máa fi lu àwọn. Òkè tó àlejò àwọn ọ̀rẹ́ ìjàbọ̀ ló tẹ̀ lánàá ń sìn. Àmọ́ àmì pàánù dé náà ó dangerous fún ẹ̀ tí ẹ̀ mọ ẹni. Ẹ fi ẹ̀ o. Ẹ̀gbọ́n mi, ṣọ́rọ̀ lílé tẹ̀ sọ lẹ́nu ẹ wọ́wọ́ yín ògógóró rẹ̀ igbó rẹ̀ ẹ̀ tí ẹ fìgbà kókó rí pé fẹ́ change àtọ̀. We shut up. Pé pé yá ìyá rẹ̀. Àwọn ìyá ìyá rẹ̀. Àmọ́ àmì fi ẹ̀ ní èdè gbóòrò kò ṣe ìmọ̀ báyìí. Kò tẹ̀ dídá fún ìyàbí ṣé wù ẹ́. Àmì ìyá ẹ̀rọ làbáyé kò ṣe ìdẹ̀ bí ilé ayé náà. Tí máa bú yín ìyá mi mo bú ẹ̀mí rẹ̀ bú yín. Ìyá rẹ̀ ṣòfò. Àbẹ̀rẹ̀ ojú kú gan. Màá mi ló lọ fọ́ ọ̀sàbẹ̀ àwọn ọ̀sán tó lè sọ fún ẹ tó bó ṣe wọ́n máa rí ní ẹ́. Òun ṣọ máa lé òjẹ́ra ẹ̀ wò. Òjẹ́ra ẹ̀ wò. Ṣé òun lè ní nà? Òun lè ní nà. Ṣé lè òjò ní ní sáà dédé ṣáàjọ bàbá wa ni? Kọ́lọ̀ fọ̀hún kẹ́lọ́ náà. Ta ló dá ló jẹ náà? Jọ́ tó bá tún bí ẹja. Tó bá tún sọ tó bá tún mú ẹbí sórí àtẹ. Èyí wà kó tún gbẹ̀rù èsì. Ojú àwọn ẹ̀ka àti bá jẹ́ ìgbàdúrà. Kí lè wá ṣáná ẹ̀? Màá gbé tó pàdé ẹ̀ màá láì ti gbéra tó gbé ẹ̀. Adé bàjẹ́ fẹ́mi àtẹ̀bí ṣe gbé ẹ̀. Àṣọ́nù kọ́. Olọ, kí ló ṣe mí? Ṣàánú mi Ọlọ́run. Ó máa ṣàánú very soon. Very soon. Wo ìkí ẹ̀ ní oṣù ẹ̀ nínú owó yẹ̀. Láwọn ìlú wọn lọ. Wọ́n lọ bàbá ẹ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló máa yé oúnjẹ? Bàbá ẹ̀. Ó wà kitchen. Ẹ̀rú ìyọ̀ rẹ̀. Amala. Wàhálà ìwà jẹun ọkùnrin láyé ẹ̀. Bàbá ẹ̀ tí máa ṣíwájú ẹ̀kú látọ̀ máa tún díṣe oúnjẹ wá sílé ayé fún ẹ. Kọ́ sílẹ̀. Màmá bọ́ọ̀lù chocolate tún lọ́bù sọ̀rọ̀. Túlẹ̀ tọ̀ máa fi máa jẹ ìṣubú sí i. Ó wà. Kí ló ṣe? Kí ló ṣe ní ọ̀dọ̀ náà tí mo lè fi ṣẹlẹ̀ sí mi? Mọ́mí, ẹ má rí bẹ́ẹ̀ yẹn. Àdúrà ìlànà ìgbà fún wọn. Ó ń ṣọmọ lóòkù bẹ́ẹ̀ ni àní ṣe lóòkù ẹ̀. Mọ́mì, èmi fẹ́ má bá kan wá. Mo wò bóyá ká ṣe 3 days vigil lórí wọn bóyá náà á tún fọwọ́ tó kàn yẹn. Kò síbi tó wọ́n wù sí. Ìrẹsì pàtó lóore dáhùn àdúrà. Ẹ jẹ́ ká jọ wájú kan ká bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ ká wúrọ̀. Ó rèé. Kò yẹ kó jẹ́ ibi onígbàgbọ́. Bá ṣe ń fọ̀rọ̀ náà rúbọ tó ló tún bàbá wù wà báyìí. Kiri ilé wo? Me mind. Thank you. How did I? O drop kan sílẹ̀. Ó yẹ kó drop kan sílẹ̀. Kó lè ṣáàjú ẹ̀. Irú ẹ̀ lè mi gan mú nulẹ̀. Jẹ́rìí rẹ̀ ò ní problem.
Hello. Sure. We should know now. I need you now, please. Please come on to me. Yeah, I'm on it. Yes, I need you to come over. Okay. Bye. Bye. Ó ti sú mi. Ó ti sú mi pátápátá ni. Mọ́mì, a ní kárẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni o. A ní láti tẹ̀síwájú ní àdúrà. Lórí obìnrin níyì, ìdánwò lọ́wọ́ fún wa ṣe. Àdúrà? Àdúrà ṣá? Ṣé ẹ̀yin lérò pé àdúrà tún lè ṣe ọ̀rọ̀ ti dé yìí mọ́jà? Pastor, he has changed to another person entirely. Mọ́mì, ṣá máa rí torí pé ẹnìkan mo ní ó kú. Rárá tó kò bá ní mo mọ́. No, ibi Bible gan ti sọ. Ó ní Kírísítẹ́nì náà ti wá ìsinmi. Gbọ́ bí áńgẹ́lì rẹ ti wí. Láàárín ọ̀tá àti ìkókò ló wà. Máa ṣọ́ra. Ìmọ̀kàn fẹ́ ká tẹ̀síwájú nínú àdúrà àdẹ̀níṣà rẹ̀. Mo fẹ́ ká bí ètò àdúrà kan. Sọ́ka ìlú ìjọba níyì. Mo dẹ̀ gbà bọ́lọ̀ wá fún wa ṣe. Kí n tó máa lọ, ẹ jẹ́ ká gbàdúrà. Ìjìnlẹ̀ fẹ́ Ọlọ́run wa. Ayérayé adúpẹ́ lọ́wọ́ yín àyínlógo. Adúpẹ́ lórí tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́, adúpẹ́ lórí tẹ́ mú wa lọ. A sì mọ̀ pé ibi tó láyọ̀ ní ọ̀rọ̀ ìgbàdúrà wa. Tètè wẹ̀yìn wo má dé gbàgbé nǹkan tí mo bẹ́ẹ̀ sọ o. Ọkọ mi káàárọ̀ àjí dáadáa. Mi ò jí dáadáa. Kí ló dé? Mi ò sùn dáadáa. Kí ló dé? Mi ò ní tọ́ ìjẹ. Ókè. Ẹ̀rọ ọ̀kan ṣẹlẹ̀ lórí àná ṣá. Àsìmílẹ̀ bọ́ sí yàrá gbé òkè kémi mú un bóyá ògbélé yẹn ọkọ̀ gbọ́ music náà dùn wọn lọ́lọ́ máa ń gbọ́ lọ́rùn má dẹ̀ mú fóònù mi bẹ̀rẹ̀ sí ní play orin yẹn pé kí a kí mi rí sí kí n má jù ú lọ títí kò yé yín ó yẹ ṣe lórí fóònù àfi pí ọyọ fóònù rẹ̀ stop mo dẹ̀ wéèrè bátìrì ẹ̀ di flat mo kàn discover ni o ṣẹ́wọ̀n àbíbí bẹ̀bọ̀ tó discovery mú yẹn mo kàn discover pé kò ń ṣe pé battery ẹ̀ flat ọlọ́run ẹlẹ́dàá kí ló wá pa music mi ò mọ̀ ẹ̀ máa ní òkè jẹ́ kí mi wọ́n flat ara mi sórí bẹ́ẹ̀ kí mi sùn mo kàn bẹ̀rẹ̀ sí ní feel strange kí ni ọkàn bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ mi kí ló ń ṣẹlẹ̀ àbí ta ló wọlé nǹkan kan bẹ́ẹ̀ mo kàn ọwọ́ yẹn wájú mi ọwọ́ yẹn tóbi mẹ́ ọwọ́ yẹn kàn ó kàn change ó kàn dì náà ni. Play all those things about àwọn kékeré tá a máa ń wo fíìmù ló ṣe ní máa rí kíní kan ná bọ́sálùbá time kankan the book of my Bible story all those things you know
kí ni ọkàn change ọkàn dínà ni kí ni lè kẹ́ ẹ̀ Professor Pella kí ni mo bá ẹ ṣe pọ̀ kí ni wàá ṣe lé mi náà o lè máa ṣe májìkì ń bí wa èmi jẹ́ nìkẹ́ni àbí èmi jẹ́ Zito àbí kí ló fà ẹ mọ̀ gbogbo ẹ ló kàn wà lọ́kùnrin mi ṣáà àbí kí ló dé bọ́ọ̀ ẹ kàn ṣe súnmọ́ mi ó kàn wá ábí háì wàhálà ẹ̀mí ìṣọ́yìn wọ́n yàn mí jẹ bẹ́ẹ̀ láyé mi ọjọ́ ìwọ̀n ẹlẹ́dà kò sọ́wọ́ lọ́wọ́ má mi má gùn bí wèrè mi lè lè gbọ́wọ́ ọdún náà mi lè gùn ẹ mọ̀ in fact the last time ti lọ lórí tamar that was be 60 tọkọ kọ́ àké àgbà everything tọ́wọ́ bá mi ẹ̀rù bà mí tó yẹ mo ti ẹ̀ ti dúró mo stand well well pẹ̀lú ilé ẹ̀rú gbà mí o ọwọ́ náà máa gbá mi létí ta ni mo ṣẹ̀ náà mi ò ṣiṣẹ́ ní iṣẹ́ búrẹ́dì kí ló fa ná. Olúwa o torí náà lè ṣe ń jẹ́ Olúwa torí náà lè ṣe ń jẹ́ Olúwa ẹ lè ṣe lè wí ẹ lè wí ẹ lè ṣe torí náà lè ṣe ń jẹ́ Olúwa bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá mo wá dúpẹ́ bàbá Olúwa ẹ ṣé nínú ayé ìránṣẹ́kùnrin yìí ẹ ṣé nítorí pé ẹ fi ara hàn mo wá fẹ́ kẹ́ ẹ túbọ̀ tẹ̀síwájú nínú ayé ìránṣẹ́ yìí kó túbọ̀ máa rí ọwọ́ agbára yín nínú ayé rẹ̀ mo dúpẹ́ bàbá níyì ní tí máa ń bẹ̀ sọ rèé o mo ní kó o kọ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ìwẹ̀ erí gbogbo tó ń ṣe ìsílẹ̀ kó o gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ is the only way tó o máa tọ̀ tí ìgbésí ayé ẹ̀ máa fi ní ìtumọ̀ ṣorí nǹkan tó rí yẹn òun là ń pè ní ọwọ́ iná Ọlọ́run yes ọwọ́ Ọlọ́run lórí ẹ̀ Ọlọ́run ti ń lọ́wọ́ rẹ̀ sí ó ti ń pè é báyìí pé kó o máa bọ̀ sí inú ọ̀dọ̀ òun ó fẹ́ lù ẹ́ tó ti máa sọ fún ẹni gbogbo ẹ pé ọmọ má jẹ̀mú ni ẹ ò ní bá mi gbọ́ bẹ́ẹ̀ ni bó ṣe ń bẹ̀rẹ̀ èmi ọmọ máa jẹun. ìwọ ni. bàbá mi ti fọ́ victim. Olúwa ẹ ṣé Ọlọ́run àlàyé ẹ̀yin ni wọ́n máa sìn títí ayé mo dúpẹ́ lórí ìránṣẹ́kùnrin ẹgbà gbogbo ògbódé náà. mo ní kó jáde kúrò nílé jáde kúrò nínú ilé ìwọ mọ. kò síbi kankan tí mo lọ aṣẹ́wó oníṣekúṣe ọkùnrin. ìwé òní ní tó lọ. jáde kúrò nínú ilé mi. mo nílò níbi kankan tí mo lọ sí. àwọn ọmọ ẹ fèsì lẹ́sẹ̀ ọ̀dọ́ ohun tó ọjà ìlú bẹ̀rẹ̀ máa fọlọ́pàá mọ́ ẹ. èyí ọlọ́pàá ẹ̀rẹ́ ọlọ́pàá mú mi bẹ́ẹ̀ kó bá rẹ̀ mẹ́ máa sọ fún ọlọ́pàá wípé olè ni ẹ́ báńkì ni wàá táwọn kan ní ìṣẹ́ tí mo máa ń bọ̀ yẹ. ẹ máa wọlé ìwé rọ́pù bá sori tó o bá jáde kúrò ní ẹ ọ máa wọ pé sílẹ̀ àkọlù ẹni o ṣọgbọ́ ṣé wàá jáde kúrò níbí náà. ìbọ̀bì kankan jọ. orí ẹ ti dàrú ó jẹ́ padà lọ sẹ́gbẹ̀ẹ́ títí tí mo ti yẹ gbé ìwà aṣẹ́wó ṣì. fẹ́mi mi aṣẹ́wó fẹ́mi mi aṣẹ́wó. aṣẹ́wó yẹ aṣẹ́wó pásítà. wọ́n lórí ẹlẹ́dàá mi máa dá fún ẹ wọ́n lórí ẹlẹ́dàá mi máa dá fún ẹ kò ní aṣẹ́wó. Bàbá ti di o ti síta o de bá mi gbé aṣẹ́wó lọ́dọ̀ fún mi sáà jọ. ọ̀gá sọ́kù. ayé ẹgbẹ́ mi máa bá yẹ sí lójoojúmọ́ mẹ́. oṣù méjì ní ìlọ tó ti pé mi. ìkẹwà ikọ̀ ó jẹ́ sí ẹ̀mí kankan ó lè rí ibùkún ẹ̀kọ́ wọn bí ìdàgbà kú omi sọ́wọ́ lọ́tẹ̀. ọ̀lẹ́ bàbá mi èyí ọdún márùn-ún tírẹ́nà yìí lè kó àwọn kéde ìtàgbẹ́tàgbẹ́ àyẹ̀wò wọn láti.
ọ̀rọ̀ gbogbo ó sọ ẹ̀ sórí mi kò yé mi láì. wo bí ọmọ ọdún. bá a gbé. ó yẹ kó yé náà ó yẹ kó understand nǹkan tí mo sọ. gbójújọ. Don't understand. kí ló ń ṣe é kí ni kò yẹ ń bẹ mo ti ń wí ẹ láti gbà tó ti débi yìí ó kọ́ ló ń dọ̀la rẹ̀ kí ló tún fẹ́ mo wà ń bí èdè ó tún feel bad wo mi ò láìkẹ́ ọ mi láìkẹ́ ọ. Jẹ́ àwọn kan fún ẹ. Tómi, ṣé mo tó gbọ́ voice ẹ̀ lè ń ṣá? Voice ẹ̀ sọ pé máa ń pè mí ẹ̀. But this time around, so horrible. Níṣẹ́ ló ń ring létí mi. Ọlọ́run mo túbọ̀ mo gbọ́ clearly. I swear mi ò lè ṣe mo gbọ́ gan-an Ọlọ́run. Don't be deceived. Voice kankan pè é. Thought ẹ ni. It's just my imagination. You know, oh, I see. Ṣé mo pé bóyá kò rọra máa jẹjà? A ní kó máa reduce ẹ̀. Mi lè ní kó stop ẹ̀ yìí náà. Ẹ̀mọ̀ tí ẹ̀ máa jẹjà tán, èèyàn kan lè máa pè é kó lọ́ máa rò pé bóyá bí like 200 people ló ń pè ẹ́, you know. So I think you just reduce it. Bàbá o. Ṣé kó wá àjò? Ò sọ̀rọ̀ mbẹ̀. Àmà lórí bíbá ẹ̀ lọ́ fẹ́ ọmọ ara yá fún ẹni kan sí i. Ó gbà mí tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mọ̀ bá ti gbé ẹ̀ náà. Ó ṣe fàyè ká. Ṣé wọ́n wà lẹ́wọ́ ẹ̀ bá ṣe bí wọ́n yóò? Àgbé fọ́ọ̀kì. Àbó tómi ti gbé lórí ayé ẹ̀ bàjẹ́ ní ìwọ̀n ní ráyè lójú. Mo fà kí wọ́n rí ẹ̀. Ṣé mo ṣe wọ̀? Tómi, ṣé tójú akátapàtì máa lé e? Ṣé bí ẹbí ẹlẹ́yẹ kan ti gbọ́? Màá kọ́kọ́ lé ẹlẹ́yẹ ọ̀rọ̀ Túndé lọ́nà ju tó wá fàbọ̀ fẹ́ bí ẹ. Àyàbà tiẹ̀ kò wẹ̀ yìí. Ní wọ́n ló gbé ọmọ mi dákẹ́ ẹni ẹ. Kí ló ṣe é? Yẹ shut your trap. Kí ni tóbi lẹ́nu náà? Kí ni yẹ lẹ́nu? Jẹ́ kí kìíní kan yí ẹ. O bá ìfọ̀n lábàtà nínú ẹ. Tó lọ bẹ́ẹ̀ ti tó ti rí èdè àti tóbi lọ́mọ́tò owó yẹn àti wà. Ìdọ́ǹtè! Ìwà bílẹ̀ sọ kan orúkọ. Owó tẹ̀lé bá ti wá sí. Ṣé ọmọ pínlẹ̀ lójú mi? Jẹ́ kí kìíní kan yí ẹ. Nínú ìdí yìí, ìyàtọ̀ tó wà láàrin kú àti orí ọgbọ́dọ̀ ikú olórí lè máa fẹ́. Orí ìgbọ́lẹ̀ ní ọ̀rẹ́ bọ́ọ̀sì. Rere ni bàbá Michael Ìṣá tó bá jẹ́ bó ṣe sọ gẹ́lẹ́ ló ṣe rí ni ó kù díẹ̀ káàtó. In fact bàbá Michael yìí kì í ṣèyàn rárá èṣù gidi ni nínú èyí. Tómilọ́lá, what you did is very wrong. Ó ló ṣe máa fẹ́yàn méjì tó dẹ̀ mọ́ pọ̀ rẹ̀ láwọn méjì. Ká bá rò tọrọ ká bára sọ. Èyí tó ṣe ó kù díẹ̀ káàtó. Gbé gbogbo ẹnu ẹ sọ̀hún. Ẹwẹ́ tó ń sọ̀rọ̀ ṣàgọ́ ń búgò ṣé wọ́n gan worst àbí wọ́n ṣe eré tó ju bẹ́ẹ̀ lọ rí ṣebí ìwọ bàbá àtọmọ ni wọ́n ṣe. Rádaràda ṣó fẹ́ gbọ́ mo ti mọ Túndé tipẹ́tipẹ́ very long time in fact nítorí tó mọ ní ìrà rárá mo kàn discover of late pé níyì ò good as in kò lè satisfy mi mọ́ mo kàn ní kí n wo pé well Túndé tí mo ti ta ti gbé súnmọ́ orí tẹ̀tẹ̀ bí sáré náà ṣẹ̀ mi mọ̀ kó máa bú mi lọ́wọ́ náà wọ́n tó ṣẹlẹ̀ nìyẹn. Mo tiẹ̀ là ń bẹ̀ sùn tó bá wẹ̀ kò gbọ́. Kí ló ń ṣe? Rádaràda. Ẹ wo ẹ̀yin babes ẹ jẹ́ ká gbàgbé gbogbo yẹn dó èmi ò mọ bọ̀bọ̀ níyì yẹn o bẹ́ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ ẹ má jẹ́ ká jẹ́ kó kéwú sí mi lára láìpẹ́ ọjọ́ mi ò lè jẹ́ nínú ìyá yẹn o. Lè sí nǹkan níyì I can handle him that won't be a problem. Ṣùgbọ́n ṣé ní bọ̀bọ̀ Michael yẹn mo fẹ́ deal pẹ̀lú ẹ̀ I swear to God yes I want to deal with him. Ọgbọ́n máa para ẹ̀ ọ̀pá ẹ̀. Bàbá ló ṣe bí. Sanwó. Yà pé pé. Wọ́n á gbà yìí. Tí o dé ta. Ó ta ẹjọ́ o.
Tóbi báwo. Àtòmí bébì. Àtòmí bébì. Wà á gba yìí. Àtòmí bébì. Ó pọ̀. Jọ. Ó pọ̀ sẹ́. Bẹ́ẹ̀. Wà á gba yìí. Michael, bàbá wèrè ni ẹ́. Ṣé sùúrù ọkọ̀ wọlé wọ̀dẹ̀ sọ̀rọ̀ sẹ́ni bọ̀dẹ̀ ìwọ̀n ṣó mẹ́rin tó wá bá nílé tó wọ̀ ni ó kò lè sọ sẹ́ni bọ̀dẹ̀ kọ̀kọ̀ wọlé wá. Ẹjọ́ ta ló sọ? Tájú fọ̀gà ni ò dẹ̀ ṣe sùúrù. Fish. Anyway mi tiẹ̀ bá ti tẹ̀ wá. Gba ọmọ mọ̀ ọ́ débi. So ò tí gbọ́n pa tó mi lọ́la. So gbẹ́ni lọ́ọ́ bẹ́ẹ̀. Michael, kí ni problem? Kí ló kọ́ ẹ̀ bẹ́ẹ̀? Tẹ́mi àti Túndé bá ń gbé súnmọ́ ara wa. Èwo ni tiẹ̀ láti lọ máa sọ fún níyì? Olóṣì àrẹ̀dẹ̀ ni wọ́n náà fẹ́ jẹ́ mbẹ́ o. Olóṣì. Nǹkan rẹ̀ náà wọ ọ̀bùn. Onírú kúkún. Why? Yeah. Fish. Okay. Mo ti fi sílẹ̀ lẹ́ẹ̀kan òun nìyẹn. Kò lè ní dá fún ọ. 6 tó táì mi o. Everybody knows you are a national anthem. Yeah, it is recited. Àgbàlagbà gan recited. National anthem ni ẹ̀ náà. Sọ fún wa. Ṣé o mọ̀ pé ààrá ẹ̀sùn compatriots ní? Sí, gbàtí níyì àti Túndé ti jẹ́ ń bẹ̀. Tó wọn bá jẹ́ ń bẹ̀ kò bá jẹ́. Táwọn mẹ́ta ni wọ́n máa jẹ́ ń bẹ̀. Ṣé wọ́n bá jẹ́ bẹ̀? Ẹ jẹ́ fẹ́rẹ̀. Ilé wáìtì. Pọ̀ máa jẹ́ bẹ̀. Ayọ̀ ti jẹ́ ayọ̀. Ayọ̀ pupa ni mo sọ. Pupa yẹn. Pupa ni mo sọ. Jẹ́ bẹ̀. Wọ́n fẹ́ gbọ́. Ìṣe ti jẹ́ bẹ̀. Àwọn ọ̀nà yìí. Má lọ mọ́lẹ̀ tó fún ẹ. Ìkàlò ti jẹ́ bẹ̀. Wàsíwàsíù ó ti mú. Èmi wàsíwàsíù. Yéé. Michael, ṣé o ní pé bàbá wèrè ni ẹ́? Kí ló fẹ́ ṣe? Yéé, èmi tó ń lọ́la kí ni mo fẹ́ ṣe? When chickens are playing, cockroaches, they are no more. Ibi tí àwọn adìyẹ bá ti ń ṣeré, á yún ẹ̀. Tí àwọn adìyẹ bá ti ń ṣeré, á yún ẹ̀. They are no more there again. Tóbilọ́lá, you dey chop my eye and mi ò fẹ́ bá ẹ jà. Kí ló ń ṣe? Kí ló ń sọ? Kí ni mo ṣe fún ẹ? Tóbilọ́lá, gbogbo wọ́tíwọ́ àti níyì wá yẹn kò pay house me men. Yeah, ọ̀pọ̀ ẹ̀dá lọ́rùn men, ojú ni màálù rọ. Kó tó ṣe òòṣà ló ti ń ṣe òòṣà mẹ́rin. Ẹ jọ interpretation ìtumọ̀ yẹn. Good. Àjọba bèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n. Tómilọ́lá, èmi àti ẹ, we don dey tey, you know,
Bàbá wèrè ní ìyẹn kan dé. All of a sudden, a gate crash. Come on. We've been having fun. I don't like what you guys are doing. Jọ̀ọ́ torí Ọlọ́run, Tómilọ́lá. Tí o bá fẹ́ kí n ṣe nǹkan tí o ní lò. Will you shut it? What are you talking about? Kí ló ń sọ pa ẹ̀? Àwọn ìdè jam talk, kí ló ń pè jam talk dangerous ni? Má gbójú rò kí ṣe kànga o. No be stage play, kí ló tó fún faculty? Ṣé o lè ní mi? Ṣé lè lè lára mi? Kó tó bá dé ìrìn mo lè ṣe pẹ̀lú ara mi. Máa ṣe tiẹ̀, kí ni máa ṣe tiẹ̀? Kí ló dé ojú ẹ̀yìn kẹrẹ fún mi? Láì farakanra. What are you talking about? So relax and only call them to hear. You want to go to satisfy me. Don't you get it? Baby, you won't try now. Oh, just try. So, what's up? Bani with Amadi? Please, don't talk to him like that. Okay. Jẹ́ kí n pè náà. Jọ̀ọ́ Tómilọ́lá ló ń sọ̀rọ̀. Ṣé tí màá ṣe fi sí mi pé àmì nọ́mbà mi ṣé kò yẹ kó ti dá voice mi mọ̀? Ó ti lè àpùn náà rí ẹ̀. Ṣé òun gbé wọlé ni? Báwo ló ń sọ̀rọ̀ lónìí báyìí? Àní ṣé you dey show face or not? Ó fẹ́ rí mi. Anyway, níbo ló wà? Ohun gbogbo nínú ayé ni ìgbà tí àkókò wà fún. Ọ̀nà burúkú, ìparun ni ní ìgbẹ̀yìn. Ìwà ẹ̀ṣẹ̀ ni Bíbélì kì mí lọ fún wa. Ìmutípara, àgbèrè, panṣágà, ìrédè òru, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sí wípé Bíbélì ní ká yàgò fún àwọn nǹkan wọ̀nyí. Ó tún jẹ́ ìpalára fún àgọ́ ara wa àti fún ìgbésí ayé wa. Pásítọ̀ Níyì, jọ sọ fún mi, gbọ́n gbogbo ilé ìbẹ̀rẹ̀ sí ẹ̀. Ẹni ọmọ pé tí bá ṣe olúwa o, wo, abẹ́ drop down one, kí ló ní fún mi, kí ló ń ṣẹlẹ̀, court ni o. Wo, Níyì, ibi fàájì ní school, tó ní wìdí bẹ́ẹ̀. Tómi, a ní láti stop gbogbo rọ́bìṣì ká lè gbé ìgbésí ayé ọ̀tun. Oní ìtì náà, leave that thing jàre, ìtì náà. Fàyè a ti fẹ́ mi fún ọ̀dọ̀ àgùntàn tó kú fún mi. Jẹ́ kí n lè jẹ́ olóòtítọ́ Jésù Ọlọ́run mi. Wo bóyá sílẹ̀ ní ìlà yìí. Fàyè a fẹ́mi fún ọ̀dọ̀ àgùntàn. Oríṣiríṣi ọ̀nà tí ò dáa yìí, òun ni Ọlọ́run ní pé kí a jìnnà sí. Àti pé ìrora ni ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Sista Tómilọ́lá, ilé ayé yìí ò dúró o. Òpin ẹ̀yìn sì dé, ó ti ń kanlẹ̀kùn. Yéṣu ní pẹ́ dé mọ́. Kò wá ní dára kó dé kí ó bá àwọn ìwà pálapàla báyìí lọ́wọ́ ènìyàn. Bíbélì wípé tóóró ni ọ̀ràn náà tó lọ sí ọ̀run, àmọ́ gbòòrò ni ọ̀ràn náà tó lọ sí ìparun. Ọ̀pọ̀lá lòun wá sí church lóòótọ́ tó tó pé fóònù báyìí wọ́n fi ń ṣeré wọn ni wọ́n ń pink. Ọ̀pọ̀lá wà ní church lóòótọ́ tó yẹ pé nínú ẹgbẹ́ akọrin tàbí nínú ẹgbẹ́ aṣọ́nà kan wà wọ́n ń fẹ́ra wọn nú ẹ̀. Ọ̀pọ̀ obìnrin láti ẹ̀wá sí church tí aṣọ tí wọ́n wọ̀ léyìí tí ara wọn jẹ́ tẹ́ḿpìlì tí kò fi ògo fún Ọlọ́run. Sista Tómilọ́lá, inú mi á dùn tẹpá lè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ọ̀tún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbé bọ̀ kẹ́ tó tẹpá mọ́ ìdàgbà Ọlọ́run á gbàdúrà fún Jésù. Ṣé láti tẹ́kẹ̀ gbàdúrà fún mi tọ́tọ́? Ó ṣe pásítọ̀. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbẹ̀rẹ̀jẹ̀ Jésù, ayérayé Ọlọ́run Olódùmarè.
Uncle. Shut up! Don't uncle me. Don't uncle me. Leave me alone. Let me die. Go let go. Ikú bí kọ́ ò. Uncle lágbára Ọlọ́run ẹ̀ ní kú. Mo ń kú. Mo ní kò sí ìwé rẹ̀ ní ìtì ẹ̀. Ní ìròyìn pípọ́ yá tó dà àkọ́kọ́ ti. Shut up! Shut your dirty trap! Oh, you're a little man. You're a little. Where's my wife? Leave me alone! Leave me alone! Kò sí nǹkan tí ọ̀rọ̀ lásán lè ṣe fún mi. Ikú ti ṣe ohun tó fẹ́ ṣe. Èèyàn ní kò bá fún kádàrá. Káyé dá ikú lẹ́bi ọ̀rọ̀ tí ó kàn. Ilé iṣẹ́ tó gbà ló ń ṣe. Òkú tó kù ní tó sun oúnjẹ lẹ́yìn òun. Nítorí pé ó ti lọ ilé àjòjì ni. Ká tún máa dúpẹ́ o. Tó bá jẹ́ pé wèrè níyàwó níyàwó. Ṣé ẹ máa lè sọ pé ara lé yín ni? Débi pé ọmọ pè níyàwó yín. Tómilọ́lá, ó wù mí kí n gbàgbé ẹ̀, àmọ́ kò kúrò lọ́kàn mi. Uncle, I can understand, but you have to try. Ẹ̀yin máa try láti gbé kúrò lọ́kàn, ẹ̀yin máa gbàdúrà fún un. Don't do this again. God will console you. Please come. Father Lord, please comfort me. Pastor, ẹ ṣeun gan ni. Thank you very much. Olúwa túbọ̀ máa ṣàgbára yín dọ̀tun. Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin náà máa rí pé nígbà tẹ́ ti gba Jésù báyìí, ohun gbogbo ti bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Màá kàn tún fẹ́ encourage yín kí ẹ ti ara yín bọ̀nú Jésù dáadáa. Inú adé gbádùn Jésù báyìí lọ. Ẹ ṣeun gan. Thank you very much. Yes, sir. Sísá Tómilọ́lá, màmá rí later. Ẹ ṣeun gan ni sir. Bye bye. Sister, a ti pẹ́ fún service àbí? That's right. Ẹ jẹ́ kí n move yín síwájú díẹ̀. Oh, ẹ máa ń ṣe yọ̀nù sàmì tí lọ sìn. All right, God bless you. Bless you too, sir. A tún máa ríra later. All right, sir. Ó dàbọ̀.
síbi ìgbín láì ṣe pé mi ò róbìnrin rí. But I think I love this girl. Are you sure? Ọ̀rẹ́ ọ̀fọ̀rọ̀ wo tẹ èyí kọ́ọ̀tù ìkọjá wọlé. Ṣé mi ò mọ tó wà nílé ni? Ṣé o ti pé fẹ́mi? Àwọn ètò ẹ̀sìn pé wọ́n bí sí ìjà rẹ̀ náà kókó ní ṣọ́kọ̀ wọn. Orí mi máa jẹ ìṣerú ẹgbẹ́, orí mi máa jẹ ìṣerú ayé, orí mi máa jẹ ìwáyé lásán. Hello ọ̀rẹ́. Ṣé wàá pa? Kí ló ṣe é tó ẹ dọ̀ báyìí? Kọ́lé, I'm not good. Mo kò wá disturbed látàárọ̀. Mi ò lè sùn. I can't think straight. Ṣọlá láti ìgbà tí mo ti rú ọmọ tó máa ń lead àwọn choir yẹn. Ẹgbẹ́ ni ẹ o. So ìwọ lè dọ́là rẹ̀ torí obìnrin kan. Ta ni lady náà? That tall fair lady tó máa ń kọrin gan-an láàrin àwọn choir yẹn. Tómilọ́lá. Ẹgbẹ́ ni ẹ. Ṣé o ṣe ẹ̀mọ́ Tómi ni? Òwò tó máa ń play one innocent kan bákan. Làwọn náà tún gẹ́gẹ́ ọjà rẹ̀. Wọ́n á ṣe bí àwọn tó ní ṣókò lórí yẹn. I'm so disturbed. The thought of her ọkọ̀ gbogbo ọpọlọ mi pátápátá ni. Gbogbo nǹkan tó bá gbà láti rí lédi yẹn wọ́n lè máa ṣe. Ìyá wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́. Wọ́n ní every player gets his capable once in a while. Pẹ̀lẹ́. Ìwọ. Ọ̀rẹ́ mi ò gbà gbọ́ ṣùnà ló fẹ́ ṣe. Báwo láti máa jẹ́? Ọ̀la. Mi ní gbàgbé. Ó yá nationalization wá gbá yìí. Má bẹ sọ̀rọ̀ lánàá. Okay. Tó bá yà ọ̀la. Good night. So kí ló sọ fún ma ṣe lọ́la? Má dá pàdé ìlú ìta rẹ̀. Ìṣèlú ló ń ronú torí ọmọbìnrin kan. Ẹ̀bẹ̀ rẹ̀, o ti ń pẹ́ jù mí. Lọ́nà tí ìrẹ̀fẹ́ lẹ́yìn bá mi parí wá sọ́wọ́. Ó ṣe. Okay. Moriah. Ṣé wàá pa? Okay, sir. Sure. Yes, sir. Báwo ni? Well, okay. Boloda. Ṣé àmọ́ fẹ́ rán iṣẹ́? All right. Ẹni ọkùnrin wò lọ́dọ̀ tó kú sẹ́kù. Ó ní bẹ́ẹ̀ yóò jáyé ẹni a sì jálé ẹni. Ṣé kí n má tàn yín? Ìgbà tí n bá ti rí ẹ mọ́ dá mi lọ́rùn. Ẹ fáìn ju mọ̀mọ́ tó bí mi lọ́mọ ni. Ẹ ti rẹwà jù. Ṣé ọmọ fi géètì gbà mí? O ṣe àmọ̀ sáyẹ̀wọ̀n mi ní ṣọ́ọ̀bù gbọ́. Ẹ bá mú kan bá ọ. Ẹwà rẹ̀ ó ti ní ẹwà jù. Mo mọ bí ó ti rí tiẹ̀. All right, about 5. Dúró náà, ṣé wọ́n ti sọ sálárì ẹ̀? Ṣé ti mọ́ǹtì, sir? Yes. No, sir. What? Kí ló
ló lè máa fa delay? Èmi náà mọ̀. All right. Ìwọ try láti rí mi rọ̀lẹ́ tó bá ti parí ọ̀fẹ́. Màá bẹ wá àkọ́kọ́ àbí. Tó bá dẹ̀ wá sọ sálárì tiẹ̀, àjẹmọ́nú ẹ̀ nìyẹn. Ẹ ṣé sá. Pẹ̀lẹ́. Thank you, sir. Yes, sir. Kí ló ṣe? Kò sí nǹkan kan mọ́. O jẹ́ ṣé òwe kò sí nǹkan tó ṣe? Àná kò sí nǹkan kan mọ́. Nǹkan ṣe é òkò mọ́ ni. Torí tí nǹkan ò bá ṣe ká yí ẹ̀ ò bá bàjẹ́. Ní ìmọ̀ bí wàá ṣe múra bí ìwèrè. Ṣé ìmúra wo iṣẹ́ wo nǹkan tó wọ̀ kó wo nǹkan tí èmi wọ̀? Ṣé ìmúra tàwa méjèèjì ó jọra wọn? Ṣé ó jẹ́ pé àjọ ṣiṣẹ́ níbì kan náà? Dábì náà o ò lè dáhùn gbogbo ìmúra bí aṣẹ́wó. Ṣé club ló ti ń ṣiṣẹ́ ni? Mo fún ẹ ní 30 minutes. Ṣọgbọ́n mi 30 minutes láti transform ara ẹ̀ kó look responsible like a good working class lady. Ó yá ìta. Enough! Who didn't put in my office? Oh, dear, no regard for anybody. Hey, but you can imagine how she's dressed, be weird. Oh, come on, shut up. My dear, go take your fight. Thank you, sir. Yes, sir. Ṣé orí kó túnmọ̀ mi lójú? Ṣé orí bóyá wá mi? Mi ò Fẹ́mi. Mi ò wẹ̀. Fẹ́mi èmi ló wọ́ lójú ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn. Mi wẹ̀ o. Ìwọ gangan ló wọ́ rẹ̀ ń ṣèjọ ọmọ yẹn. What way? Tó ń bá exchange ọ̀rọ̀ tó ń pariwo cháchá lórí ọ́fíìsì lè parọ́. Just because I'm trying to correct her. Hey, mind you, I am the boss. Èmi mo ní right láti sọ nǹkan tẹ́ máa wọ̀. You have to be innovative. Iṣẹ́ òde tẹ́ náà lè máa kó sí skirt suit tí máa bọ́ gbogbo jacket yìí, okay? Mo lè try to, but wọ́n ti padà get me. Crazy girl. Kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ iná? Gbogbo ọ̀nà tí bá gbà yọ pátápátá ló ń gbà yọ sí mi. Tí bá gbà bí àgbà tọ̀hún, tí bá gbà tọ̀hún, àgbà ti bí báyìí. Kí ni mo fẹ́ ṣe sí? Fẹ́mú. Ọ̀nà tó bá ti gba abẹ́rẹ́ ó di dandan ó gbọ́dọ̀ gba okùn ìdí ẹ̀. Tómilọ́lá ó di dandan mo gbọ́dọ̀ rí ẹ mú. Ǹjẹ́ a ti ń rí ojú tuntun láàrin wa? Ẹ kú jókòó gbogbo ilé. Orúkọ tèmi ni Brother Fẹ́mi Adélọ́wọ̀. Ẹ ṣeun. Mo jẹ́ ẹnìkan tó láìkí orin kíkọ. Pàápàá jùlọ láti gba èwe mi ni mo ti fẹ́ràn orin kíkọ. Mo dẹ̀ wá ṣe ìlérí láti sìn lọ pé gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún mi mo ṣetán láti fi gbogbo ẹ̀ fún yín. Praise the Lord! Hallelujah! Praise the living Jesus! Hallelujah! That's nice. Brother Fẹ́mi Adélọ́wọ̀, ẹ káàbọ̀ sí àárín wa. Mo kí gbogbo wa kú choir practice day ni. Láti ṣe gbogbo ẹ̀ ní àkótán, Sister Tómilọ́lá, ẹ ṣe prayer fún wa. Praise the Lord. Hallelujah. Let's be on our feet. Ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa, ẹ ṣé bàbá.
Èwo la fẹ́ bá ra ní gbogbo ẹ̀yin sìn? Mo prefer alákọ̀ọ́kọ́ yẹn. Ó ní 700,000 yẹn. Ṣé cash lè wá fẹ́ fún wa ní àbí check? Mo máa padà wá ni. Ṣé fẹ́ bá wa rajà ni? Máa padà wá, ẹ má worry. Kọ́tà fi ṣe wọ́n láàárọ̀ yóò bọ̀ sí rárá. Ẹ káàárọ̀. Mo rí pé ẹ̀ wá fi ṣẹ́yìn. Which of the posts? Accountant. Credentials either. How many years experience, Len? Báwo. Good morning, sir. Manager ńkọ́? Wọ́n ṣe step out nísìnyí. Oh God. Wọ́n náà wọ́n wá síbí báyìí pé wọ́n wá for the post of an accountant. Sister Tomilola. Brother Femi. Sister Tomilola. So iṣẹ́ lẹ wá sí company yẹn? Bẹ́ẹ̀ni. The Lord is good. All the time. Tí máa sọ fún yín pé dáàdì mi ló ní company yẹn, ṣé máa believe? Yeah. In fact, 3 branches la ní. And látìgbà tí dáàdì mi ti ṣaláìsí, èmi ni Ọlọ́run fi ṣe alákòóso ibi iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé wá rí pé àwa máa rí ìdí ní iṣẹ́ Ọlọ́run? Bíbélì ní àwọn ọmọ kìnìún a máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tí ń wá Olúwa kì yóò ṣaláìní ohun tó dára. Sister Tomilola, ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. Thank you, sir. Oh my God. God bless you. I am very grateful. Ẹ̀wọ̀ Ọlọ́run dẹ̀ máa ṣiṣẹ́ ìpín náà láṣẹ pé. Adéjọ́ máa fi ìjọba orí ìṣe rì jẹ ni. Àmín. Àkèdúgba rẹ̀ ni. Ẹ ṣàbá ṣe dáadáa ṣe ti bọ́. Oh God, you're good. I'm going to drink now. Àdúrà ló ń gba agbára kan. Tómi, sórí àdúrà tí o tẹpá mọ́ kó tó di pé oríṣẹ́ náà ni mo fẹ́ kí o túbọ̀ tẹpá mọ́. Torí pé Sátánì kò sinmi o, kò dáwọ́ dúró o. Bíbélì gan ó jẹ́ kó yé wa wípé búburú ni gbogbo ọjọ́. Ṣùgbọ́n nípa àwẹ̀ àti àdúrà a lè yí ìpinnu Sátánì padà. Olúwa ràn wá lọ́wọ́. Àdúrà ló pa Kírísítẹ́nì lóòótọ́. Ṣùgbọ́n àwọn nǹkan kan rọ̀ mọ́ iṣẹ́ yìí tí mi dẹ̀ mọ̀ èyí tí màá ṣe nínú. Bíi kí ni? Kì í ṣe pé mi ò mọ̀ tàbí wípé kò yé mi. Àmọ́ ohun gbogbo ló ní ìgbà àti àsìkò gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ìgbà ara báyìí náà là ń búra. Ṣẹlẹ̀ rí ìgbà kò dúró dé ẹni kankan. We have to make hay when the sun shines. Ìyàwó yìí dá. Ìwọ ẹ o bẹ fún ọlọ́ba tó kàn yọ bẹ́ẹ̀ tí o lọ bá tí ọmọ ọlọ́mọ bíbá túrè á sì mi ò ní bẹ́ẹ̀ rojọ́ tó pọ̀ jù I swear to God Almighty but tí bá pọ̀ lẹ́ẹ̀tì ẹ lára o máa green wá níbi ìdá green